Ẹ̀yin ènìyàn wa, bí ọ̀rọ̀ Yorùbá fún just tó bá jẹ́ gẹ́gẹ́, tí ọ̀rọ̀ Yorùbá fún right tó jẹ́ ẹ̀tọ́, tọ́, yẹ, dára, ọ̀tún. Tí ọ̀rọ̀ Yorùbá fún rightful tó jẹ́ tọ́sí. Tí ọ̀rọ̀ Yorùbá fún righteous tó jẹ́ olódodo. Olótìítọ́. Aláre. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún righteousness? Bí ọ̀rọ̀ Yorùbá fún just tó bá jẹ́ gẹ́gẹ́, tí ọ̀rọ̀ Yorùbá fún right tó jẹ́ ẹ̀tọ́, tọ́, yẹ, dára, ọ̀tún. Tí ọ̀rọ̀ Yorùbá fún rightful tó jẹ́ tọ́sí. Tí ọ̀rọ̀ Yorùbá fún righteous tó jẹ́ olódodo, olótìítọ́, aláre. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún righteousness? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala rí sí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kò ní bàjẹ́ o. Bí bá wá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n lè darapọ̀ mọ́ wa kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá ká jọ máa gbé lárugẹ. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìkànnì wa lórí YouTube. Ojúlówó Yorùbá náà ni orúkọ ìkànnì wa lórí YouTube. A máa ń ṣe àwọn fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà, pẹ̀lú àwọn lọ́balọ́ba, pẹ̀lú àwọn lóyèlóyè. Ibẹ̀ ni a máa ń fi ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀, ibẹ̀ ni a máa ń fi sí. Ẹ tẹ̀lé wa níbẹ̀ nígbàkúgbà tí a bá ti fi fọ́nrán síbẹ̀ tí ẹ lè máa rí àwọn fọ́nrán náà wò. Àwọn fọ́nrán wa ó sì ti wà ńbẹ̀. Àwọn fọ́nrán wa tẹ́ bá ń rí lórí Facebook ní kékèké, gígùn rẹ̀ àbí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà ní orí ìkànnì wa lórí YouTube. Ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa lórí YouTube.